Ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Yorùbá ìyẹn ẹgbẹ́ àwọn ọmọ olóògbé àwọn ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n mà ti ké gbàjarè sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí bí ètò ààbò Nàìjíríà pàápàá tilẹ̀ Yorùbá bó ṣe ti ń burú sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o, tí wọ́n sì ké sí Tinubu pé kó tètè ṣe àtúntò orílẹ̀-èdè yìí o, kó sì tètè rí i pé òun yọ̀ǹda fún gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè yìí láti dá àwọn ọlọ́pàá ìbílẹ̀ èèyàn state police láti dá sílẹ̀ o. Ní àná òde yìí ó ní agbẹnusọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re lórílẹ̀‐èdè yìí èèyàn Comrade Jàre Àjàyí ló máa fi àtẹ̀jáde ó fi ránṣẹ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Nínú àtẹ̀jáde tí bàbá náà tó fi ránṣẹ́ sí wa ló ti ka àwọn ibi tí ètò ààbò ilẹ̀ Yorùbá tó ti mẹ́hẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ṣàpèjúwe bí wọ́n ṣe pa ìyáálé ilé ẹni ọdún 62 kan sí 2 years of age ìyẹn Ìyánulúwa Adámọlẹ́kún ní agbègbè Similólú tó wà ní Agbálùkù Arígídí Àkókó ní ìpínlẹ̀ Ondo. Ó tún ṣàpèjúwe pé láìpẹ́ yìí làwọn ajínigbé lọ jí àwọn èèyàn rẹpẹtẹ gbé ní ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè Ọ̀káká àti Ìpápò ní Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kan náà. Kódà ó ní láìpẹ́ yìí làwọn Fúlàní náà tún lọ kọlu ìlú Àfọ̀n tó wà ní Ìpókíà ìyẹn ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ náà ló tún ní wọ́n tún lọ kọlu ìlú Ìwéré-Ilé, ìlú Kọ́mù àti Òtù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kan náà. Kódà wọ́n ní nínú ìkọlù náà ọmọkùnrin Fúlàní kan tí wọ́n ń pè ní tí ó ju ọmọ ọdún 12 lọ wọ́n gé apá àti ẹsẹ̀ ní ìlú Mayaki ìyẹn ní ìpínlẹ̀ Niger. Bákan náà wọ́n tún ṣàpèjúwe bó ṣe pa ẹni ọ̀wọ̀ David Musa àti ìjọ ECWA ní ìlú Ọbájánà ní ìpínlẹ̀ Kogi lọ́jọ́ 11 oṣù kẹwàá ọdún yìí gẹ́gẹ́ bí àwọn nǹkan tó burú. Wọ́n tún jẹ́ kó di mọ̀ wípé bí wọ́n ṣe jí àwọn ọmọ ìjọ CAC bíi 15 gbé ní ìpínlẹ̀ Ondo ìyẹn nílùú Àkúrẹ́ nínú oṣù kẹsàn-án yìí ó jẹ́ nǹkan tó burú. Èyí tó wá ṣàpèjúwe ní bí wọ́n ṣe ní àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram wọ́n lọ kọlu gómìnà Mai Mala Buni ti ìpínlẹ̀ Yobe níbi tí wọ́n ti fi ẹ̀mí ọlọ́pàá 2 ṣòfò lọ́sẹ̀ tó kọjá àti bí wọ́n tún ṣe fi ẹ̀mí àwọn àgbẹ̀ kan ṣòfò ní ìpínlẹ̀ Benue àti bẹ́ẹ̀ lọ. Bó tilẹ̀ jẹ́ wípé agbẹnusọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣèkà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé láàrin oṣù keje sí oṣù kẹfà ọdún yìí èèyàn tó lé ní 3,620 ni wọ́n jí gbé. Bẹ́ẹ̀ ni wọ́n ní bíi bílíọ̀nù 5 náírà ní owó ìtúsílẹ̀ èèyàn ransom táwọn ajínigbé gbà. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ó wá ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí o, nítorí pé alábọ̀rún ti fẹ́ máa dẹ̀wù. Bẹ́ẹ̀ náà ni kíákíá kó tètè yọ̀ǹda fún àwọn gómìnà láti dá ọlọ́pàá ìpínlẹ̀ wọn sílẹ̀ kí ètò ààbò orílẹ̀-èdè kó lè yàtọ̀.